Ah, ah, ọmọ Yorùbá, Ìgbò, ọmọ Ìnà, ẹ ṣe léyìí tán. Ṣé tá a bá ń jà bíi kákó ni? Ẹ tí ó ti di ọba ìlú sínú làgùn, sínú odò lẹ́kọ̀ọ́. A wí fún wọn tó o, ṣùgbọ́n wọn ò gbà o. Kọ̀rọ̀ náà tó dà báyìí o, àmọ́ wọn ò gbà o. Ọmọ Yorùbá, ṣe bá a wí. Ẹbí wọn ń pariwo ọtán bí òtán, aláṣejù, ọ̀rọ̀ òdùn lẹ́nu aláṣejù. Ká wí fún ni ká gbọ́, aláṣejù. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ tún jọmọ bíbí ìlú Èkó, sójú yín ti já. Àbẹ́ ẹ̀ tí ì gbọ́ ni wípé àwọn ọmọ Ìgbò wọ́n kábíyèsí ń papá mọ́ra. Olú Èkó of Èkó, ọba Akíọ̀lù Òdìgbì nínú làgùn, fídíò ń bẹ ń bí. Ẹ má dára yín láàmú jìnnà, mi ní fífẹ́ gbé yín débẹ̀. Kí nìdí àti túmọ̀ tí wọ́n fi gbé ìgbésẹ̀ yìí? Ọ̀pọ̀lọpọ̀ wa ló ti gbọ́ awuyewuye tó ń lọ tẹ́lẹ̀, àmọ́ gbogbo fídíò ẹ̀ ni wọ́n mú wá sọ́dọ̀ yín, ẹ̀yin ọmọ ìyá wa. Ẹ gbọ́ mi, ẹ ti mọ̀ pé Pàfílíò ò ní sọ̀rọ̀ kó má lẹ́rìí, ẹ̀rí máa jẹ́ mi ìṣó bẹ́bí. Ṣebí ìgbésẹ̀ táwọn bàbá àṣáájú gbé tó dèṣù báyìí, àwọn ọmọ náà ti ń gbé. Ẹ ti ta létán fún wọn, ẹ farabalẹ̀ ẹ wo fídíò, ẹ wo tú tí wọ́n pa, ẹ tún wá gbọ́ àwọn pílánì, àwọn èròǹgbà, àwọn ètò tí wọ́n ti ṣe sílẹ̀ fún gbogbo ọmọ Èkó. Our allegations, we are this. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe ní kì í ṣàná tí wọ́n ti máa ń sọ fún yín pé Lagos is no man's land. Lẹ́nu Ìgbò ni òun. Ìgbò lẹ wá bá a dé báyìí. Kí ni wọ́n rò wọ́n fi gbérú àwọn ìgbésẹ̀ yìí? Gbogbo fídíò ẹ̀ ń bẹ ńlẹ̀. Ẹ wo kẹ́ ẹ tó ní fi ṣòfò. Ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa. Ẹ kọ́kọ́ wo àwọn fídíò náà rí. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò wọ́n. Òun rèé ẹ̀ ṣó níbẹ̀. Fight to the last with the last blood. It's better you people rise, stop this here nonsense. Igbos who live in Lagos, open your eyes. Don't sleep with your two eyes. And when somebody push you, push back. You people should come together now. When they are shouting, Igbos must go. Plan how you defend yourself. Plan how you defend your property. Plan how you throw them inside lagoon. First of all, when he started, go straight to Oba, throw him inside the lagoon. Burn down Lagos if they want to, if they started this nonsense. What is wrong with you? See me see trouble. We came to Lagos to build Lagos. Lagos is full of water. Louis Ojukwu them, Hebrew, all of them, they come to build Lagos. After all, Lagos belongs to the first power of Lagos is from Benin. Now you are coming to claim what you don't have. Why are you claiming what you don't have? You are claiming what you don't have, and you can't give what you don't have. Who said Lagos belongs to you? Enough is enough. Stop waking the lion, sleeping lion. Stop calling our name. Dismantle all this nonsense he is sharing in social media and warn your people. I'm calling the elders. Elders, rise up. You can't be elders and this is moving around. Who is Sanwo-Olu? Who is Sanwo-Olu? This is an imbecile. Call himself Sanwo-Olu. Very wicked human being. Whatever you people do against Igbos will come back to you, hurt you. If it didn't hurt you, it will hurt your children, your generation. He said,
he said. I sat down and I began to think again, what is happening? The news is that Lagos State has started translating their laws into Yoruba language. Yes, you heard me right. They are translating their laws into Yoruba language. I'm going to show you. Isn't that funny? Now, let me read out this for you. It says, Lagos State is actively translating its law into Yoruba, the dominant language in the region. Listen to this. It says the dominant language in the region, to improve accessibility and understanding for its citizens. This initiative aims to bridge the communication gap between the government and the people, ensuring that residents can better comprehend their rights and responsibilities under the law. The translated laws will cover essential areas like tenancy, traffic, and criminal justice. It will cover tenancy, traffic, and criminal justice. So, for instance, now I have a brother living in Lagos, Nigeria, and of course, he doesn't understand Yoruba. So the landlord now will come and give him the laws or the rules and regulation, and it will be written in Yoruba language. One Nigeria. Mo rò pé gbogbo yín ti gbọ́, ẹ ti rí ìdí àti túmọ̀ tí wọ́n fi gbé ìgbésẹ̀ tí wọ́n gbé pétò kí wọ́n ju ọba Akíolú sínú odò làgùn. Sanwó-Olú, alàgbà Sanwó-Olú, bàbá rúkú bàbá fẹsẹ̀ fẹ́. Èròǹgbà ọmọ Ìgbò rèé fún gbogbo ìran Yorùbá, pàápàá ẹ̀yin tẹ́ ẹ wà lÉkòó tẹ́ ẹ ń pariwo pé Lagosians ní mí, ọmọ Èkó làwa, ọ̀tàn bí ọ̀tàn. Ọ̀rọ̀ lẹ́rí yìí gbàǹkọ̀gbè ni, ọkọjá àwọn tẹ́ ẹ rò. Ẹlòmíràn pé kò wọn ò lè ṣe àti talẹ́jọ sọ, kí ló ń bí wọn nú? Bẹ́ẹ̀ bá délùú Ìgbò, tẹ́ ẹ bá lọ ṣọ́ọ̀ṣì wọn, ọ̀gọ̀ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì wọn èdè wọn ni wọ́n ń sọ. Wọn kì í sòyìnbó débi pé wọ́n sọ ìwọ̀n interpret ẹ̀ ní Yorùbá. Àmọ́ tó bá dọ̀dọ̀ tí wá ń bí, bá a ṣe ń sòyìnbó làá máa sọ Yorùbá, làá máa interpret ẹ̀ sí English fún wọn. Yóò pẹ́ kó o tó rí ọmọ Ìgbò tó bímọ tó mọ́mọ ẹ̀ tọkàn jẹ́ wípé òyìnbó nìkan ló sọ sí nílé, tó bá ti léèwé dé apẹ́ díẹ̀ òun ò fèdè ìlú wọn kọ. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá, I don't want my child to understand vernacular. Mi ìfẹ́ káwọn ọmọ mi gbọ́ Yorùbá, nítorí mi ò lọ léèwé, pàápàá àwọn tí ò lọ léèwé, àwọn tó tún wá lọ léèwé náà,
a ṣe máa ẹ ṣàgbọ́ nǹkan tẹ́ni tó sọ̀rọ̀ kejì sọ tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. A ṣe máa ṣe léyìí tó máa dọ̀ràn pé ẹja máa sọ èdè wa. Ó ṣe fẹ́ dọ̀ràn wípé Yorùbá ni ká máa fi ṣe nǹkan tá a fẹ́ ṣe, yóò sì dọ̀ràn lóòótọ́, torí wọ́n mọ̀ wípé nílé ẹ̀kọ́ tó wà ní gbogbo Èkó ọmọ Yíbò ló máa pọ̀ jù nínú àwọn tíṣà tí wọ́n gbà bẹ̀. Kí nìdí? Yíbò kan tẹ́ ẹ bá ti gbà síbì kan bí iṣẹ́ kan á gbìyànjú àti gba méjì, àwọn méjì yà á gbìyànjú àti gba méjì. Ṣùgbọ́n wọ́n bá jẹ́ ọmọ Yorùbá ni, Yorùbá máa sọ fún ẹ pé ọ̀gá ní ò sáyè, àwọn ọ̀gá ti ní ò tí ì sáyè. Bọ̀ Yíbò máa sọ fún ẹ pé na my brother, wọn ò tán òun, na my sister, wọn kóra wọn síbẹ̀. Both private, public school, àwọn ni. Ẹ lọ sí local government, bẹ́ẹ̀ ṣe bá wọn náà nìyẹn. Department gbogbo lẹ fẹ́ wọ̀ lẹ́kọ̀ọ́ tí ó jẹ́ Ìgbò lọ́pọ̀ jù ń bẹ̀. Àgàgà àwọn ọjà bí ọjà Aládìpọ̀, trade fair, Alaba International, àwọn àtàwùsá ni wọ́n ń jà sára bàràgò nílẹ̀ bàbá wa. Ṣùgbọ́n ọmọ Èkó associate mẹ́sẹ̀, ilẹ̀ táwọn bàbá filẹ̀, bàbá ti tà á bá ṣe pin, tààrà mọ́tò tààrà ní ọmọ aflẹ́jọ. Wọn ò tẹ̀ fi bẹ́ẹ̀ tà á mọ́, wọ́n lè sí ẹ̀ ní ìsinmi 100 years. Èèyàn tó wà ní 60 years tó lè sílẹ̀ fún yẹn pé yóò lò 100 years. Ọmọ pọ̀ sọ́ọ̀lẹ̀ ní ẹnu yẹn. Wọ́n á kó àwọn bàbá wọn, ìmíì wọ́n á lẹ́vù ẹ̀ mọ́lẹ̀. Ogun ti wọlé dé báyìí nílẹ̀ pàápàá nílùú Èkó láàrin ìran Yorùbá àti Ìgbò. Okùn bí Bọ́lá Ahmed Tinubu ṣe wọlé síkò, okùn bí Sanwó-Olú bí ó ṣe ṣe àwọn gómìnà tó wà ń bẹ̀. Ohun tó bá mú kí wọ́n lè tọ́jú kábíyèsí, ẹ sá gbọ́ nǹkan tó bàbá yìí sọ. Wọ́n dìde ogun sí ìran Yorùbá níwọ̀n tí wọ́n bí bàbá ńlá ẹnìkan dá kó dán ẹ wò nílùú tiwọn. Yóò jẹ yẹn níṣu kéèyàn lọ s'Anambra kó máa lọ kílèmù pé àwọn làwọn tún un ṣe. Ẹkẹrù yẹn máa lọ. Àmọ́ tí wọ́n bá ti kówó dé, bọ́ ọ bá fẹ́ gba lélẹ́kọ̀ọ́, torí ọmọ Ìgbò ni wọ́n fi gbówó lélé, pàápàá àwọn ilé tó súnmọ́ bí ọjà wọn. Ìgbò ni wọ́n ò gbélé fún, torí gbà wọ́n bá pe yàrá kan ní 500,000, 1 million lóṣù, Ìgbò nìkan máa wọ́rì àbílọ́dún yọ sàn. Ó lè sàn kan kó má sàn míì mọ́, kó jẹ́ gbogbo ọdún tí ó lò nínú ilé ni kóòtù àtìjà ni wọ́n fi jà. Ọmọ Yorùbá ò ní rí nǹkan kan ṣe sí. Wọ́n bá jẹ́ Yorùbá ẹgbẹ́ ẹ̀, tòrútòrú, tọ̀gànjọ́ tọ̀sán ni wọ́n lọ kó àwọn ọmọ ugbó tàbí kó lọ gba kangaroo, court order kí wọ́n wá lè jáde. Ohun tí bàbá yìí sọ, bàbá ọba ìlú Èkó yìí, ọba Ridwan Akiolu, níjọ́sí nígbà wọ́n fòṣèlú bọ̀ ọ́ pé a máa jù wọ́n sí làgùn, àwọn ọmọ Ìgbò ti sọ pé tó back to sender ló máa jẹ́ nílẹ̀ bàbá ẹ̀. Ìgbò ń pàtàn, àwọn làwọn láàfin àwọn làwọn ní ilẹ̀ Ifẹ̀. Ẹ tún gbọ́ nǹkan tí lèyí tún sọ pé Ìgbò lọ́ba àkọ́kọ́ l'Èkó kí Yorùbá tó gbà padà. Wọ́n dẹ̀ ti mú gbogbo nǹkan tá a ní,
gbogbo ibi tá a ti lè sọ pé tó bá a bá tiẹ̀ wá gbìyànjú tọ́lọ́run ràn wá lọ́wọ́ tá a gba orílẹ̀-èdè Yorùbá tá a máa fi ṣohun àmúlùmọ́nì tí ó máa mú wá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ọmọ Ìgbò ti jókòó tì tí wọ́n ti tẹ̀ẹ́rì tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ti ràgàbò bí ìgbà tádìẹ bá ràgàbò yẹn wípé àìrọ́ o eléyìí ò lè ṣe é ṣe. ṣùgbọ́n àwọn olóṣèlú wa ni ìbọ́jọ́ yẹn rèé bí àná wọ́n Ìgbò ń bẹ ní Senate House of Assembly wọ́n ń bẹ ní Federal House látèkó ẹ lọ sílẹ̀ tiwọn Ìgbò mélòó ló wà ní Yorùbá mélòó ló wà ní local government débi wípé wàá gbága State House tó wọlé ṣùgbọ́n bí wọ́n ń bá wọn jà sí kánsẹ́lọ̀ tí wọ́n á fọ́ọ̀mù caucus ṣùgbọ́n àwọn olóṣèlú wa náà torí pé wọ́n lépo wọn kó wọn sí ẹ jẹ́ kẹ́ ẹ tó ẹ jẹ́ ẹ mú mi sí kẹ́ ẹ tó lọ àwọn ọmọ yín náà ó sì bá ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ọmọ Yorùbá ẹ bá mi pín ẹ worú tútàn pa ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn àjèjì ilá a máa gùn lónírè lọ bí ẹ bá ń dáwọn ẹ̀yin ìran Yorùbá tẹ̀ ń gbọ́ mi níbo ni ilá ẹ ti rí ìwé ilá tó gùn ju ẹni tó gbìn ín bó bá fẹ́ gùn á tẹ̀rí ẹ̀ bá ní Ìgbò ń fọwọ́ gbáyà báwọn làwọn lè kó kí wọ́n ti odidi ọba ìlú Èkó sínú làgùn Yorùbá ń bo ológbóyà láti lọ sọ̀rọ̀ sí ọ̀kan nínú àwọn gómìnà wọn àwọn náà la sì ń ràgàbò yìí Ìgbò mo fẹ́ kó máa gbé lémi o torí Ìgbò máa ń sanwó gan torí Ìgbò ẹ increase ṣọ́ọ̀bù owó ṣọ́ọ̀bù àwọn Ìgbò máa gbà á ọmọ Yorùbá wàhálà ti dé nílùú Èkó ni wọ́n bá yọ Tinubu ṣàìjọba Èkó ṣẹ̀ṣẹ̀ jù jí gìrì kí wọ́n gbé àwọn òfin kan lélẹ̀ òun láriwo ta yìí Yorùbá sì sọ yí pé bó tutù bá ń ṣèwọ̀fà òun ò lè gbéṣẹ́ ẹ̀dẹ́ bọ́ bá ṣọmọ olówó wọn á ní àrọ́jò fẹ́tánù àṣà bá jáde òtòṣì òun lọ gbé taláròyé bọ́ bá jẹ́ tọmọ tó lówó ariwo ọ̀ta ariwo ti ta báyìí àwọn àgbà tó kó wọn bẹ̀ tí wọ́n pa wọn mọ́ sábẹ́ bí ìgbà tádìrẹ bá kó ẹ̀yìn sábẹ́ ojú yín rèé ojú yín lẹ sáfìrí etí yín lẹ sáfi gbọ́ gbogbo ara tí Ìgbò ń dàyàn ojú yín lẹ sáfìrí àwọn Yorùbá káyì tó lọ ẹ máa gbọ́ ẹ ti gbọ́ nípa Prophet Taiwo Soloye bàbá orí òkè àṣẹ àtagbára bàbá yìí tí Ọlọ́run kúnnú wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ lórí àwọn ohunkóhun tó lè máa dojúkọ ayé yín ó sì dá mi lójú pé Ọlọ́run Prophet Taiwo Soloye ò ní já yín kulẹ̀ àwọn rèé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ kẹ́ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ kẹ́ pè wọ́n nígbàkigbà kí wọ́n bá yín fẹ̀mí ṣọ́nà kí wọ́n sì sọ pé báyìí lọ ṣe tẹ́ ẹ bá ti gbọ́ràn lọ́ba tán ohun rèé ń padà bọ̀. mo ká ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ gbọ́ mi. ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣírò ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ
ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun, ṣé ní Nàìjíríà ni, ṣé lórí iṣẹ́ ni, lórí ọmọ ni, ohun gbogbo lórí ìgbéyàwó ni, ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun, ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe, àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀, kájọ wá ojú Olúwa, kájọ mọ àṣírí ogun eléyìí tó ń jà yín, òun náà ni +234 70 25 47 5427 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu tiyín. a ní rí jù báyìí lọ́mọ Yorùbá, títí ìgbà míì tá a tún pàdé. Ẹ bá mi share ètò yìí kó lè bá a kan àwọn ìlú tó kàn, kó lè kàn Ìbàdàn kó ka Abẹ́òkúta, torí ohun tó bá fi mú kí wọ́n rí Èkó mú, gbogbo àwọn yòókù yẹn kò ní ìṣòro. Adẹ̀lẹ̀ sọ pé torí pé àwọn ìkọjá àyè wọn bí àwọn ọmọ Èkó oníṣẹ́ẹ̀nì lẹ́sẹ̀, àfijó àfi fàájì, ẹ bá ti talẹ̀, Ìgbò sì ti ra gbogbo ilẹ̀ tán lọ́ba tán, ẹ̀ tún gbé sí ọ̀fọ̀ òlé wọn lọ́wọ́, kò parí. Ó bá jẹ́ pé àwọn baba ńlá yín bá ṣe bẹ́ẹ̀, sẹ́yìn ọba kankan. Títí ìgbà míì tá a tún pàdé, ó dàbọ̀.